Aláròyé máa wí o. Wàhálà ń bọ̀ o, oníṣẹ̀ṣe gbéná wojú àwọn àáfàá ńìlọrin. Yèyé Ọ̀ṣúnfúnmiláyọ̀ Ajílẹ̀ tí í ṣe olóyè àtayéṣe àgbáyé àti ààrẹ olómi tútù odò gbogbo nípínlẹ̀ Kwara ti fárígá wípé òun kò ní fi ìṣẹ̀ṣe àwọn baba ńlá òun sílẹ̀ nítorí ìṣẹ̀ṣe lẹ̀sìn àkọ́kọ́ nílùú Ìlọrin. Lẹ́yìn táwọn àáfàá kan láti agbègbè Òkè Odò, Danilu àti Gáà Àkànbí nílùú Ìlọrin yà lọ sílé obìnrin náà lọ́jọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí níbi tí wọ́n ti pa á láṣẹ pé kó kúrò lágbègbè náà nítorí ẹ̀sìn ìbọ̀rìṣà tó ń ṣe ló ti sọ̀rọ̀ ọ̀hún. Nínú fọ́nrán ìṣẹ̀lẹ̀ náà tó gba orí afẹ́fẹ́ kan làwọn àáfàá náà ti ní dandan obìnrin tí wọ́n ń pè ní Ajílẹ̀ yìí gbọ́dọ̀ fìlú Ìlọrin sílẹ̀ ni, tí obìnrin náà sì dúró lórí rẹ̀ wípé òun lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti ṣe ẹ̀sìn tó bá wu òun. Ajílẹ̀ ni wọ́n láwọn ò fẹ́ kí n máa ṣe ìṣẹ̀ṣe lágbègbè yẹn, pé kí n máa kó lọ sípínlẹ̀ Ọ̀ṣun. Mo sọ fún wọn wípé ọmọ Ìlọrin ni mí, orí ni mo fi rìn délẹ̀ yìí, ojúlówó ọmọ Ìlọrin ni mí, ilẹ̀ yìí ni wọ́n bí mi sí, nílẹ̀ yìí ni wọ́n ti wò mí dàgbà, tí mo fi kọ́lé síbí yìí, ẹnikẹ́ni ò lè lé mi níbí o. Ó ní àáfàá kan tí wọ́n ń pè ní Alhaji Yisa àti ẹnìkan tí wọ́n ń pè ní Buraimo Esu ló kó àwọn èrò ọ̀hún lẹ́yìn wá nígbà tí wọ́n fẹ́ fìyà jẹ òun lòun kí èpè mọ́lẹ̀ fún wọn tóun sì bẹ̀rẹ̀ sí ní ju òkúta lù wọ́n. Ó ní gbogbo nǹkan tóun ṣe yìí ni wọ́n sáré kà sílẹ̀ sórí fóònù wọn tí wọ́n jù sórí ayélujára. Ọdún 11 ni obìnrin yìí sọ wípé òun ti ń gbé nílé náà àti pé láti kékeré lòun ti ń ṣẹ̀sìn ìbílẹ̀ òun nítorí ọwọ́ ìyá òun lòun ti jogún rẹ̀. Ẹ̀sìn àwọn baba ńlá wa ni ẹ̀sìn yìí, ohun tí wọ́n sì fi ṣe ìdásílẹ̀ ìlú Ìlọrin àtàwọn ìlú ilẹ̀ Yorùbá mìíràn káwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá tó délẹ̀ wa nìyẹn. Bákan náà ni obìnrin yìí sọ wípé òun ti ń rí ipa ẹ̀sìn tóun ṣe lágbègbè náà nítorí ààbò àti àlàáfíà ti gbilẹ̀ sí níbẹ̀ ju kí òun tó dé agbègbè náà lọ. Ó ní kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí í ṣe ìṣẹ̀ṣe mi níbí, odò máa ń gbé àwọn èèyàn lọ tí wọ́n bá ń kọjá níbí, ṣùgbọ́n láti bí ọdún 9 sẹ́yìn báyìí kò sírú àjálù búburú bẹ́ẹ̀ mọ́. Àwọn èèyàn máa ń wá síbí wá tọrọ nǹkan, ó sì ń jẹ́ ìtẹ́wọ́gbà fún wọn. Ajílẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àtàwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo fún àtìlẹ́yìn wọn. Ó ní lọ́dọọdún lòun máa ń ṣe ọdún ìṣẹ̀ṣe òun, kò sì mú wàhálà dání láti ìgbà náà. Mo ti kópa ribiribi fún ìdàgbàsókè agbègbè yìí, àwọn àáfàá tí wọ́n wá bá mi wá fa wàhálà níbí yìí sì rèé, wọ́n kì í ṣe ọmọ ilẹ̀ yìí o, wọ́n ré kọjá omi wá síbí láti wá fa wàhálà ni. Orí ìpinnu mi náà ni mo sì dúró lé lórí nítorí mo lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti ṣe ẹ̀sìn tó bá wù mí níwọ̀n ìgbà tí mi ò bá ti fi tèmi dín àwọn ará yòókù lọ́wọ́. Ká rántí pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí wàhálà máa bẹ́ sílẹ̀ nítorí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe àti ọdún wọn nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Ọ̀kan nínú èyí ni èyí tó wáyé nínú oṣù keje ọdún 2023 tí Yèyé Ajéṣìkẹ́mi Ọlátúnjí ti bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ ọdún wọn tí wọ́n ní yóò wáyé lọ́jọ́ 22 oṣù keje ọ̀hún. Ṣùgbọ́n tí wàhálà bẹ̀rẹ̀ nígbà táwọn àáfàá Ìlọrin lọ ká mọ́lé tí wọ́n ní kò gbọdọ̀ dábàá wípé òun máa ṣe ọdún ìbílẹ̀ kankan. Ẹ̀míà ìlú Ìlọrin Ọba Ibrahim Sulu Gambari náà sọ nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún pé àwọn ará ìlú ò gbọdọ̀ ṣe ohunkóhun tó bá tako bí wọ́n ṣe ń ṣe ní Ìlọrin. Lẹ́yìn náà làwọn ìjọ mùsùlùmí kan gba ilé obìnrin náà lọ tí wọ́n ní ètò ọdún ìṣẹ̀ṣe rẹ̀ tí gbogbo ètò ti tò lórí rẹ̀ kò gbọdọ̀ wáyé àti pé iṣẹ́ tí ẹ̀míà rán àwọn làwọn ń jẹ́. Ọ̀rọ̀ yìí ló padà di ronto tí oríṣiríṣi èèyàn káàkiri ilẹ̀ Nàìjíríà títí kan ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fi kọ̀rọ̀ ojú sí ìwà náà tó ní ọ̀nà láti tẹrí ẹ̀sìn kan bá fún òmíràn ni. Àwọn aṣáájú oníṣẹ̀ṣe mìíràn nípínlẹ̀ Kwara bíi alàgbà Awóníyì Àwógbèmí Káwọlẹ́yìn ti ìlú Ṣáó àti ọ̀gbẹ́ni Àyìnlá Ṣàngódáre níbi wípé wọ́n fẹ́ pa àṣà Yorùbá run ní gbogbo nǹkan táwọn àáfàá Ìlọrin ń ṣe yìí nítorí ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Kwara níbi tí kò yẹ kí wọ́n ti máa gbógun ti ẹnikẹ́ni nítorí ẹ̀sìn tó bá yàn láàyò. Wọ́n ní tí wọn kò bá tètè tẹ́ jẹ́jẹ́, wàhálà pé wọ́n fẹ́ tẹ ẹ̀sìn kan lórí ba fún òmíràn lè dá rògbòdìyàn sílẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ wípé arábìnrin Ọlátúnjí kò yéé pariwo wípé irọ́ ni wọ́n ń pa pé òun fẹ́ dọ́gbọ́n mú ẹ̀sìn ìbọ̀rìṣà wọ Ìlọrin ni. Àgàgà pẹ̀lú bí nǹkan tí wọ́n ń sọ nípa òun lórí ayélujára ṣe yàtọ̀ sí nǹkan tóun ṣe nítòótọ́. Ó ní ìwọ̀nba àwọn tó jẹ́ tóun nílọrin àti ẹgbẹ́ oníṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara nìkan lòun bá ṣe tọdún bá ti dé. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí náà, ẹgbẹ́ àwọn ọmọ ìlú Ìlọrin Ìlọrin Emirates Descendants Progressive Union
tí ààrẹ ẹgbẹ́ wọn Aliyu Uthman dúró lórí wípé nǹkan àjèjì ní ìṣẹ̀ṣe tàbí ọdún àwọn ẹlẹ́bọ jẹ́ sílùú Ìlọrin ṣègbè fún ọ̀rọ̀ tí Emir sọ nígbà tó ní àwọn máa fòpin sí ọdún ọ̀hún ni nítorí tí ó lè da ètò ìbágbépọ̀ àárín ìlú jẹ́. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.